ẹ káàárọ̀ mo kí gbogbo ẹ̀yan ọmọ Oòduà tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín ni ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe ẹ bá mi tẹ aago ẹlẹ́pọ̀n ẹ bá mi tẹ kẹ́ follow mi wàláhì kò ná yín ní nǹkan kan ẹ kàn tẹ kẹ́ follow mi tó jẹ́ pé gbogbo news tẹ́ bá ti rí ẹ máa gbọ́ lẹ́nu wa èyí tí mo mú wá láàárọ̀ yìí ó le o wàláhì ó le gan fídíò yìí short o but nǹkan tí thousands of people gbọ́dọ̀ wò ni most especially àwa tá máa wá látòkè òkun àti àwa tá wà nílé ṣé mọ̀ pé wọ́n ti ń pariwo hotel ti desperate gan sìn o hotel ti desperate ẹ máa wò pé ẹ wà nínú hotel ẹ kàn rí pé ẹ mọ̀ báwo èèyàn ṣe ṣílẹ̀kùn wọn ò wá ṣílẹ̀kùn mọ́ o wọ́n ti wá fi secret ihò ẹ̀jẹ̀ ló ní èdè Yorùbá wọ́n ti gbẹ́ ihò sí inú yàrá tẹ́ ẹ wà tó yẹ pé ẹ kàn máa rí pé ẹ sùn lóru wọ́n á kàn jí wọ́n á kàn bọ́ta wọ́n ti sọ wọ́n ti rí pé ẹ sùn wọ́n á kàn bọ́ta wọ́n lè kọ́kọ́ jáde kán fi nǹkan sí yín láti inú ihò nínú hòtẹ́ẹ̀lì yín by the time tẹ́ bá máa fi mọ̀ ẹ kàn rí pé ẹni tó lo hòtẹ́ẹ̀lì àwọn tó wà ní hòtẹ́ẹ̀lì yẹn wọn ò rí wọn mọ́ àwọn hòtẹ́ẹ̀lì kan ti wà ní ìlú làwásìn ó desperate gan ẹ wò pé kí làárẹ̀ ń sọ yìí ẹ máa wo máa tẹ̀lé fídíò yìí o ẹ wá mọ̀ nǹkan tó tún wá ṣe nínú hòtẹ́ẹ̀lì lè ara ọ̀tọ̀ ni o nǹkan lọ tẹ́ ẹ bá ráwọn tó kọ́lé tán kọ́ hòtẹ́ẹ̀ ẹ má máa jẹ́ ká máa fi ọlá àwọn tọrọ ń gbà mí ẹ yí ọ̀rọ̀ ẹ padà pé tó bá jẹ́ pé oògùn owó náà ṣe àbí apanijayé náà ṣe níbẹ̀ ìwọ Ọlọ́run má jẹ́ ń jọrú ẹlúwẹ̀ tó o bá rà rẹ tó ra mọ́tò o mọ̀ bóyá mo ṣodù ni o mọ̀ bóyá mo jí nǹkan yẹn ni ẹ má máa fọlá ẹ̀yìn tẹ́ bá ti fọlé èèyàn tọrọ ẹ máa là á tẹ́mi bá fọlé èèyàn tọrọ mo máa ń la ọlá èèyàn yẹn mo máa ń là á dáadáa ẹ wá mọ̀ gbọ́dọ̀ ṣe inú closet tẹ́ máa kaṣọ sí eléyìí sin is believing ni o sin is believing gbogbo ilẹ̀ máa rí ẹ̀ẹ́dì bọ́yìn ṣe wọ́n wá kó aṣọ sí wọ́n wá fi lẹ́yìn tẹ́ bá ti wà lóòótẹ́ ẹ lè ti máa gbádùn ara yín lọ́wọ́ sẹ́yìn tẹ́ ti bára yín sùn tẹ́ẹ̀rí tẹ́ ti lérí síra yín kẹ́ tó jó tẹ́ ti kó bora yín kóbà tí ọkùnrin kan ti nọlẹ̀ tó ti hanrun lọ tíyàwó kan ti kọjú síbẹ̀ tó ti hanrun lọ àwọn olóró akànra jáde nínú closet yẹn ni ẹ nímọ̀ wọn bá ti wá jáde next tẹ́ bá kàn rí ni pé wọn á kàn búṣà yín wọn á pín ẹran ara èèyàn ṣé ẹni tó yẹ pé ẹ̀yin tẹ́ wà lójú oorun kò sírú agbára tó lè ní tó bá ti fi pílò mú yín lọ́rùn wọ́n ti mọ bóyá máa clean yàrá yẹn wọ́n ti mọ bóyá máa dispose everything ẹ mọ bóyá ṣe fún ọ̀bọ ọmọ Ìbàdàn yẹn tí Oríyọmí Hamzat ti sọ̀rọ̀ lé lórí irú àwọn nǹkan báyìí step míì náà ń gbé o kíyàn wà nínú hòtẹ́ẹ̀lì kínú yàrá hòtẹ́ẹ̀lì yẹn ní ìsàlẹ̀ yàrá hòtẹ́ẹ̀lì kó dẹ̀ tún lọ lead sí ihò kan ihò tó lead sí yẹn ihò yẹn tí ó bá jẹ́ pé wọ́n investigate kíní yẹn gangan òun ni mo ṣe ń sọ kíní káwọn èèyàn lè rí mi mọ̀ bóyá tẹ́ bá rí àti ẹ̀wà lórúkọ hòtẹ́ẹ̀lì yẹn bọ̀ wọ́n kàn fún mi ní short clip kíní yẹn ni wàhálà yẹn yóò gbẹnu tán ìwọ tó o bá wá mọ̀ wípé o ní ẹbí tó máa ń ṣe business o ní ẹbí tó sun hòtẹ́ẹ̀lì o ní ẹbí tó ń wálé láti ìlú òyìnbó àti tó wà Nàìjíríà àtẹ̀yìn máa gbé mi débẹ̀ tẹ́ lọ́ ṣe máa gbé mi débẹ̀ àti wà tẹ́ tó jọ gbé débẹ̀ wọ́n máa padà gbẹ̀yìn méjèèjì débẹ̀ ni o tó o bá fura you have to do what ẹ láti smart anything tá a bá ṣe Nàìjíríà sí you have to smart ẹ láti smart gan ẹ wo system tó ń lò ó sìn àjàjà tó bá rí pé nǹkan wà ní random ẹ wà nínú WhatsApp wọn á kàn pé nọ́mbà yẹn wọn náà ní mítìnì wọn á ní wọn á pe nọ́mbà yẹn pe nọ́mbà mi fún mi padà tó o bá ti pe nọ́mbà wọn háàkì ẹni ẹkọ tó mọ tó ṣẹlẹ̀ wọn flip gbogbo tó wà ní àkáǹtì ẹni oríṣiríṣi system o gbọ́dọ̀ smart pẹ̀lú gbogbo nǹkan tó yẹ bá ń ṣe láyè èèyàn gbọ́dọ̀ smart àwọn ò ní wí ká wà ní rí ká má sọ and gbogbo ẹni tẹ́ bá wà ní WhatsApp tó ní WhatsApp set tó wà nínú gúrùpù ó bẹ́tà kẹ́ lọ ṣe nǹkan tó pè ní 2 step ó wà lórí WhatsApp tó bá ti ṣe 2 step yẹn wọn ò ní rí bí àkí ẹ brother yín náà ni o ààrẹ àmàrúf ẹ fọwọ́ balẹ̀ kẹ́ wò ó tẹ́ ẹ bá ti wò ó tán nǹkan tẹ́ ẹ bá rí sí ẹ sọ fún mi bóyá ẹ máa kí mi ni pé mo thank you o bóyá ẹ máa bú mi ni o torí ọ̀pọ̀lọpọ̀ máa ń bú wa tá a bá ti ṣe àǹkà níwọ̀n níṣẹ́ onírẹ̀nìlẹ̀ lómi orí ẹlòmí ò pé
wọ́n mọ̀ pé ìtọ́nà ń dá fún oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ Ọlọ́run fún aláyè eléyìí tèmi ń ṣe yìí mi ṣe ilé ayé lóore ni kí mo lè má fún yín lówó bọ̀ mo ń já ẹ sí nǹkan tó ń ṣẹlẹ̀ torí tí ò bá kàn mí ó lè kan ẹni tó kàn mí ẹ wo fíìmù yìí. Yeah, but inside this 3-star motel, this what really freaked me out up here by the front door. Not this. See the latches, bro. This what freaked me out. Right by the front door. What the fuck is that? What the fuck is that? sẹ́yìn náà ti wá rí ṣe ti rí pé mi ì parọ́ mi ò ní gbé nǹkan tó máa tẹ́ máa mú èfò eléyìí ò ń ṣe plan kò ń ṣe sàkámàǹjì rárá confam tí gbogbo ń fojú rí ni ẹ wo ẹ̀yin ọmọ ìyá mi 2024 dimension tuntun náà ń lò ẹ bá mi follow mi once tẹ́ bá ti ń follow mi àwa ń rí information ẹ mọ̀ pé mo máa ń sọ pé information tèmi tí mo wà ní Amẹ́ríkà ń gbà ẹlòmíì ò rí nítorí pé wọ́n mọ̀ pé àwa máa sọ jáde àṣírí ni kóníkálùkù ẹ fi ṣọwọ́ sí àbúrò yín even àwọn ọmọ tá a bí ẹ fi ṣọwọ́ sí wọn ẹ kàn rí pé ẹlòmíì jáde ẹ rí pé kò wọlé mọ́ adọ́tò ṣáà ní sọ fún ẹ pé òun lọ dóko adọ́tò ní sọ fún ẹ pé mò ń lọ dóbò ibi tí kò yé gbogbo wa ni ẹlòmíì àwọn pé mò ń sọ̀sọ́kùsọ but realistic ni kò sẹ́ni tó wà níbi tí ò tí ì ṣe rí àfi tó bá jẹ́ lákìrìbọ̀tò àbí atọ́tọ́ tó yẹ pé kíní ẹ̀ ò le rárá ìyẹn ló máa jọ ẹ lójú ẹ fura o ìfura lóògùn àgbà ẹ jọ mo need láti ní 10,000 subscribers kí n tiẹ̀ ní 10,000 followers títí ending of February ẹ help mi ẹ jọ ẹ help mi kẹ̀kọ́ máa gbọ́ ẹ help mi ẹ mọ̀ pé ìdìmọ̀ tẹ́mi náà bá ṣe ní followers máa ṣe ráhùn tó ń tẹ̀lé mi dáadáa thank you very much Ààrẹ Almaroof ni o ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjò pàṣẹ kẹrẹmàdẹ ọmọ àtìbọ ọmọ ajó yọkọ lẹ́nu tọ̀tọ̀ ní kan àjìfà ọmọ ajílà lẹ́ẹ̀ṣọ́ ọmọ afọjọ́ gbogbo dára bí egbin Ọ̀yọ́ lá ní kórìkó yẹ̀yàn ọ̀rọ̀ ló ní kórìkó yẹni bẹ́ẹ̀ ni ẹ ṣé gan thank you.